bàbá Alhaji àgbà àti bàbá Alágége agbọ́n nínú tàn wọ́n dàbọ̀ gbọ́dọ̀ bàbá Dr. Juma eke bàbá Alhaji àgbà tí wọ́n bá ń ṣe àwọn wáàsí wọn látọmọdá láti ilé wọn lọmọdá bàbá wa tí wọ́n bí bàbá Alágége wọ́n wá dúró níta wọ́n máa bí àbá Alhaji àgbà ti ṣe rí mo fẹ́ kí ọmọ mi náà rí bẹ́ẹ̀ ẹ wo àníyàn dáadáa bàbá sọ fún mi láì wọ mọ́gàsì Lágége ní 1952 January wọ́n sì kó bẹ́ẹ̀ ní May bàbá wa gba sọ́sọ́ fún ìlà Kamaluddin Adabi wọ́n máa ń rìn bá pé àfáà mi ni bẹ́ẹ̀ni fún bàbá Alágége tí Alhaji àgbà bá fẹ́ràn Maulana Sheikh Adam wọn ò ní kí ọmọ wọn tẹ̀lé wọn lọ tí bàbá Sheikh Adam náà bá fẹ́ràn Alhaji àgbà wọn ò ní kí bàbá lè la níjọ́ tí wọ́n mọ̀ pọ̀ mọ́ Alhaji àgbà ni wọn ò ní gbà kí wọ́n dó òun ló ní kàmí ló fi ń jẹ kúbanújẹ́ wọn gbá gbogbo nulẹ àwọn ẹni Ọlọ́run sunkún pé ṣé àwa tí àwọn bàbá tí wọ́n fẹ̀mí sí pé a tó orí pa àwọn ṣe sáwà náà rí nínú àwọn táwọn náà kó iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ Alhaji àgbà bàbá dámọ̀ ẹ̀dúkà wa bàbá wa àgbà Alágòdì Maulana Sheikh Yahya Muqtada ọmọ akéwù bàbá Alágége ni wọ́n bàbá wa àgbà Sheikh Abdulrahim oníwàásí àgbáyé ọmọ akéwù Alhaji àgbà ni wọ́n táwọn méjì sì ń jẹ́ ògùnà gbòǹgbò lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan àwọn afá wọn àwọn méjì wájú ọmọ lọ́rẹ̀ tímọ́tímọ́ lọ́rẹ̀ dáadáa lọ́rẹ̀ tí gbogbo nǹkan jọ ń pa wọ́n pọ̀ nígbà tí wọ́n ń gé patí káàkiri nílẹ̀ yìí Alhaji àgbà dìde wọ́n sì gbé wá sí dìde gbogbo ẹni Ọlọ́run nílọrin sì kún wọn lọ́wọ́ ṣe pé ìdálẹ́sẹ̀ ní Islam ní pàtí alẹ́ sì kú ó sì dìde padà kílẹ̀ rí ṣẹṣẹ yàn àbá kọ̀ọ̀kan ẹ má tọ́tí mọ́ àwọn ẹni àdẹ́jà lógun lásìkò tí wọn gbogbo yẹn sì gba jíjà gbogbo àdúgbò kọ̀ọ̀kan lé ní lọ́dún kò dọ̀lọ́tì sẹ́yìn àbá kò dọ̀lọ́tì ẹ má bira yín kílẹ̀ rí ṣẹṣì tẹ bá rí ẹnìkan tí bá ń bú àwọn ẹni Ọlọ́run kì í ṣẹni rẹ ni bàbá àgbàmọ̀ létí mo lẹ já sí wàlíyọ Ọlọ́run kò ní bú wàlíyọ Ọlọ́run ẹgbẹ́ rẹ̀ bàbá wa Sheikh Muhammadu Awwal Òkútagidi tí wàhálà ṣẹlẹ̀ wàhálà ìsìláàmù ní ó gòkè wàhálà mímọ̀ ní ó gòkè tí àwọn gbógun tí wọ́n ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ wọ́n wá di pé ẹ̀ǹsó ní kóòtù ẹ̀ǹsó ní kóòtù wọ́n wá kún wọn lọ kóòtù níjọ́ yìí àìmọye àwọn àfáà lọ ni wọ́n dìde pẹ̀lú wọn ìpè ọmọ ìyá wa ní kò sí ìgbésí kankan tó yẹ gbé lọ kóòtù yìí tó tayọ pé ìsìláàmù àwọn gèfèrè wọ́n invite wọn sínú ilé Òṣogbo ọlọ́dún kan wọ́n wá ìwádà rẹ̀ pọ̀ nígbà wo tàbí sásùn gbogbo tí wọ́n wí bàbá Sheikh Ibrahim wálé wọn gbọ́ wọ́n sàdúgà ní ìsìláàmù lọ́nà alẹ́ kírun ni ọ̀dọ̀dà afún ní ọjọ́ méje kó tó dé lò ní síjọ́ méje wọ́n gbọ́ kó kú láyé táwọn jẹ̀fẹ̀ rí fún wọn ọ̀rọ̀ tí ń bẹnu tíra ní o wọ́n wá kú láàrin kí ó tó délé yìí àìmọye àrá lọ́sán àkọọ́lẹ̀ ìtàn ìsáàkì mi jóye pé ọjọ́ méjèèjì yìí àárọ̀ dídí kọ̀ọ̀kan ní sanjọ́ kọ̀ọ̀kan wọ́n máa ń wọlé wọn òkè wọ́n tú fọ́ wọn títí ó fi dọjọ́ keje nítorí Islam ní o nítorí Islam ọwọ́ àdọ́jọ́ keje gbogbo wa kójọ pé irú àdánwò nílé yìí níjọ́ náà kí n sọ́mú rẹ̀ níjọ́ náà ni àìmọye àwọn gèfèrí ni wọ́n gba Islam látọwọ́ bàbá wọn wọ́n wá jà kan èyí wò láwa ní agbára púpọ̀ nítorí ó di pé wọ́n kó wọn lọ kóòtù ẹ̀sán wò wọ́n mọ́lé yẹn Islam yìí náà nínú àwọn tó dìde ńjọ́ náà ni bàbá wa Sheikh Muhammadu Awwal Òkútagidi dìde gba Islam ọmọ ìyá wa ní ara wa ní ọjọ́ kéwì kan náà o àbọ̀mọ̀ ìyá àgbà wa pẹ̀lú ẹsẹ̀ àbáfẹ́ ní ọmọ kéwò lè bàbá wa mọ́ wálé ọmọ kéwò Alhaji àgbà látara àbúwàsí àgbáyé torí ọ̀rẹ́ tímọ́tímọ́ làgbà àbúwàsí àgbáyé ọ̀nà ìní sọ yìí wọ́n wá kú wọn dìde àìmọye àwọn kéwù ni wọ́n ti mọ inú kí ni wọ́n jọ náà àwọn àfáà nínú àwọn tó dìde pẹ̀lú wọn nílẹ̀ yìí òun Alhaji àgbà wà nínú wọn àìmọye nínú tí mo fẹ́ ká gbọ́yé ní àyíká lò ní pé àwọn tí bàbá àgbà Òkútagidi bá ṣẹ́kù lónìí ẹgbẹ́ àìmọye ọdún táwọn fi jagun Islam tí wọ́n bá ṣẹ́kù lónìí tí bàbá àgbọ̀mọdé bá ṣẹ́kù lónìí kí ló bí ìṣọ̀kan láàrin ara wọn ìdó ti àwọn pé nǹkan bá ń bá ẹnìkan gbogbo wa lọ́ba wọn. bàbá Sheikh Muhammadu Sadis kò kéwù kò béèrè radiyallahu ta'ala anhu tí àwọn wáyé ní 1799 mo sọ pé ìjọba ti gbọ́ inú tíra mi tọ́lọ̀ àwọn ọlọ́run ní nǹkan yìí náà ni tí wọ́n sì kúrò láyé ní 1931 wọ́n ní ìdí ọmọ àwọn ilé wọn lónìí nílé àfáà Àràbàná Allahu Akbar bàbá Àràbàná lé ní àwọn ni khalifa wọn ìtọ́ gbogbo tẹ́ bọ́ àwọn tí wọ́n ní ni wọ́n sọ báyìí sí máa ń gbọ́ lérò ètò yìí ló di àkọọ́lẹ̀ láti máa ń pè ní dákọ́ ni wọ́n sì buwọ́lù nítorí Islam ni wọ́n fi kó wá wọ́n fi wá jagun ẹ̀sìn ní abẹ́ mi Allahu Akbar ṣe wàhálà púpọ̀ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ń bẹ ládùúgbò wa yìí láyé àdẹ́tà ń sọ yìí wọ́n kéré nígbà táwọn àwọn ìwà ká àwọn yàrá kan ní bẹ́ẹ̀bì kan tí arákẹ́mọ́ ni wọ́n yìí wọ́n gbéra kúrò ládùúgbò wọn nílé wọn wọ́n wá sọ̀pọ̀tì àwọn akẹgbẹ́ wọn nítorí Islam tí bàbá wa gba Sheikh Muhammadu Sadis kòkè kò béèrè tí wọ́n bá sẹ́kù lónìí ládàá pé wọ́n kún ọmọ ìyá wọn lọ́wọ́ nípa ẹ̀sìn ó di mélòó ó di mẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́ ẹ̀rí tí fi kún bàbá Alhaji àgbà radiyallahu ta'ala tí awuyewuye ọjọ́ eré ìgbà èmi ìsọ yóò lé ìjòkó yìí àti bàbá Alágége lọ́wọ́ akẹ́gbogbo wọn pọ̀ agbọ́n nínú tàn fọ́nà mọ́ gbọ́dọ̀ bàbá Dr. Juma eke bàbá Alhaji àgbà tí wọ́n bá ń ṣe àwọn wáàsí wọn látọmọdá láti ilé wọn lọmọdá bàbá wa tí wọ́n bí bàbá Alágége wọ́n wà dúró níta wọ́n máa bí àbá Alhaji àgbà yìí ti ṣe rí mo fẹ́ kí ọmọ mi náà rí bẹ́ẹ̀ ẹ wà níyàn dáadáa ẹ wà níyàn rí wọ́n ní ṣé Ojúmọ́ ní bàbá Alágége sọ máa fi kọ́dà wọn gbé àwọn ní kọ́kọ́ lọ́rùn jọ náà ṣé Ojúmọ́ àlè àlórí ìsinmi tí wọ́n lọ wá ní
níjọ́ tí babalájà àgbà dá ilé kí wọ́n lè Zumura tó lè àdájọ́ Kamaliya tí wọ́n dá lé ní 1926 níjọ́ tí wọ́n fẹ́ fi foundation Zumura yẹn lẹ̀ bàbá wa àgbà ọmọ Hiya ní bàbá Nsoro lọ́hùn tí wọ́n bàbá wa àgbà dáńbọ̀rọ̀ nù Mọ̀lánà Sheikh ẹ̀dàkùn ìgbọ̀rọ̀ dákọ̀ wọn tí wọ́n jẹ́ khalifa wọn lẹ́ni wọ́n rí àmì Ọlọ́run lára Alhaji Àgbà wọ́n sì sọ̀pọ̀tì Ọlọ́run lára wọn níjọ́ táwọn náà wọ́n fẹ́ fi foundation kalẹ̀ gẹ́gẹ́ bí ìfún aṣáájú lápàlẹ́ wọ́n ní ẹ̀yin gẹ́gẹ́ bí alálùbáríkà ẹ̀ wá wọ́n wá blọọkù àkọ́kọ́ tí wọ́n fi lélẹ̀ ìdájọ́ yà kí bàbá wa àgbọ̀mọ Hiya ló fi lélẹ̀ erígbà àkọ́kọ́ tí ẹ wo bí dáadáa yẹn ìbáṣe dáadáa yẹn bó ṣe ń bọ̀ lára àwọn tí wọ́n jẹ́ babaláwa wa nílẹ̀ yìí tí wọn ò bá jọ fẹ́ràn ara wọn Maulana Sheikh Muhammad Kamaluddin Al-Adabi wọn ò ní pè wọ́n pé ẹ máa bọ̀ tí àwọn náà bá gbà fún sí Ọlọ́run lára Alhaji Àgbà gẹ́gẹ́ bíi pé wàlíyí Ọlọ́run tó pé ọmọ Hiya náà tẹ bá rí ẹnìkan tí bá ń bú àwọn ẹni Ọlọ́run kì í ṣẹni eré ni bàbá àgbàmọ̀ létí mo lè já sí wàlíyí Ọlọ́run kò ní bú wàlíyí Ọlọ́run ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ni àwọn kékeré kan wá fi wọ́n tán èyí ta ojú mi lọ èmi náà fẹ́ tu ọ̀tọ̀ lè yí owó nù àmọ́ kẹta tí pápá jẹ́ fún ìjọba ìbá gbogbo sẹ́rẹ̀ jẹ́ wàlí ẹni Ọlọ́run kò ní ṣe bẹ́ẹ̀ òun ló fi ń kàmí ló fi ń jẹ kún ìbànújẹ́ wọ́n bá gbogbo nílé ẹni Ọlọ́run sọkún pé ṣé àwa tí àwọn bàbá tí wọ́n fẹ̀mí sí pé a tó orí pa àwọn ṣe sáwà náà rí àwọn làwọn ti báyìí ètò àwọn àfáà náà nílọrin àtàwọn tèmi tí wọ́n wáyé gbogbo ọjọ́ Sunday tẹ́ wọ́n pàdé gbogbo àgbàlagbà yẹn ní gbogbo gbà òun lè ń gbọ́ àwọn tó ti bá live and direct 117 ìjòkó tá a jòkó last àmì ẹ̀já kẹ́kọ̀ọ́ pàrọ̀ ìdájú kọ́bọ̀ tẹ́lẹ̀ bóòdù àwọn yìí ṣe lò ó bóòdù wọn ti sáyé wọn bóòdù wọn ti gbàfà fúnra wọn. bàbá ẹ wo ìbáṣe Alhaji Àgbà pẹ̀lú bàbá ọmọ Hiya ẹ ń bẹ̀bẹ̀ láti jẹ ta títí dòní yóò sì máa bẹ̀bẹ̀ lọ láíláí. nígbà tí bàmí àgbà láríga Sheikh Adam Al-Alawi radiyallahu ta'ala nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ilé kéwú ní 1952 lábẹ́òkúta gẹ́gẹ́ bí ìfẹ́ gẹ́gẹ́ bí ìbáṣe dáadáa gẹ́gẹ́ bí àníyàn dáadáa tí wọ́n rí ká ló ti wà ń bẹ̀ tí mo lè tá a lè jọ táàgì ara wa àníyàn dáadáa ó fi jọ ṣe tí ó fi rọrùn ṣíṣe. gbogbo bí kiri kan yára ṣe wá asámọ̀ké Sheikh Abdulrahman Salahuddin Babalela wọ́n kún wọn lọ́wọ́ láti jọ bẹ̀rẹ̀ ilé kéwú náà tí a níyàn babalágége ọba dá wọn ni wàá bọ́ Alhaji Àgbà àwọn bàbá Abdulrahman ọmọ kí wà Alhaji Àgbà tí ò ní kankan nínú ni tí a níyàn bàbá Sheikh Abdulrahman ilé ìlà ọba dá wọn ò ní gbà pé nǹkan ẹ̀kan lọ́wọ́ láti jọ ṣe bàbá wa Sheikh Abdulrahman gẹ́gẹ́ bí ọmọ kéwú gidi wọ́n wá tó Alhaji Àgbà wá ẹ pè sórí ètò yìí lẹ́yìn ìṣesí wa wọ́n wá tó Alhaji Àgbà wá báyìí ẹ wà ní ẹ̀dáadáa tó wà lára Alhaji Àgbà náà wọ́n wá ní ilé kéwú ìyẹn náà gẹ́gẹ́ kéwú lẹ̀ alhamdulilayi máa tẹ̀lé lọ kọ́dà kó lè mọ̀ pé nùmí dùn Maulana Sheikh Safiyullah Kamaluddin táwọn wáyé ní June 16 1924 1924 ọ̀kan ní 1926 1926 ìdè mi faramọ́jú wọ́n darí wọ́n ti wà ní under Ansarul Islam wọ́n wá láti Ìkẹ́ní àbí Ìkẹ́ní lẹ́kọ̀ọ́ nígbà tí lílọ bíbọ̀ wọn tí ń ṣẹlẹ̀ tí wọ́n wálé Alhaji Àgbà wá pe àwọn Ansarul Islam ẹgbẹ́ kúrò ládùúgbò ẹgbẹ́ lọ́dún tó jìnnà wọ́n wá gbé wọn lọ Òṣogbo wọ́n gbé wọn lọ Òṣogbo wọ́n làwọn gàjí wọ́n gbé wọn lọ Òṣogbo tí wọ́n gbé wọn lọ yìí wọ́n nínú tàn bàbá àgbà Sheikh Safiyullah wọ́n ti dáwà sí alẹ́ Ramadan náà tí wọ́n ti ṣe wọ́n wá gbọ́dún dé ọlọ́tìgbàláyé kọ́dà wọn láwọn ti ra kẹ̀kẹ́ tó ní gun kẹ̀kẹ́ ẹ̀sán pé àwọn lọ́dún náà wọ́n wá wálé ọlùdí ilé ọlùdí tí wọ́n wálé òun ló ti dédé gbàtọ̀ bá lè láwa pé ọ̀rẹ́ mi ní kí n wá kóhun lọ́wọ́ Alhaji Àgbà ní gẹ́gẹ́ bí àníyàn dáadáa wọ́n tẹ̀lé lọ. Bàbá Safiyullah wọ mọ́gàsì lágége ní 1952 January wọ́n sì kó mẹ́ẹ̀ ní May. bàbá wa gba Sheikh Safiyullah Kamaluddin Al-Adabi wọ́n máa ń rìn bá pé àfọ́ra mi ni. ní babalágége. tí Alhaji Àgbà bá fẹ́ràn Maulana Sheikh Adam wọn ò ní kí ọmọ wọn tẹ̀lé wọn lọ. tí bàbá Sheikh Adam náà bá fẹ́ràn Alhaji Àgbà wọn ò ní kí bàbá lè la níjọ́ tí wọ́n mọ̀ pọ́ ọmọ Alhaji Àgbà ni wọn ò ní gbà kí wọ́n dó. ìfẹ́ náà fi ṣe níjọ́ náà lọ́hùn. ìfẹ́ nu wọn fi ṣe níjọ́ náà lọ́hùn. bàbá wa Sheikh Umar Dama Iduka. bàbá Sheikh Umar Dama Iduka ní Makana lọ́hùn nínú àwọn Sunni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbé Sunna wọ̀ lọ́rin ni bàbá wa Dama Iduka wa. Allahu Akbar. kọ́dà ìfowópamọ́ karama kan bẹ tó ṣẹlẹ̀ níjọ́ tí wọ́n fẹ́ kéwù ìfowópamọ́ wọ́n ti sọ lórí yàyín náà rí. Allahu Akbar. ọ̀tọ̀ wà náà àkọlẹ̀ tẹ́ra. ọ̀tọ̀ bá níbi tẹ́ra àwọn ìbẹ̀ lọ́dọ̀ wa. wọ́n wá níjọ́ tí wọ́n gbé dé yìí ọ̀pọ̀lọpọ̀ torí ànífomi ẹ̀rọ sàlùwàlá àníṣeléyìí pẹ̀lú àkídà tí ń bẹ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáàlẹ̀ yìí ó jájòjì. bẹ́ẹ̀ni omi ẹ̀rọ oríṣiríṣi ń bẹ mọ̀ kánẹ́dì sìn. nínú àwọn tó kún bàbá àgbà Dama Iduka lọ́wọ́ tó ní ebi tó ọlọ́run náà ní ṣe Alhaji Àgbà wa. Allahu Akbar. nínú àwọn táwọn náà kún iṣẹ́ ọlọ́run lọ́wọ́ Alhaji Àgbà bàbá Dama Iduka wa. Allahu Akbar. bàbá wa àgbà Alágòdì Maulana Sheikh Yahya Muqtada ọmọ akéwù bàbá Alágége ni wọ́n. bàbá wa àgbà Sheikh Abdulrahim oníwàásí àgbáyé ọmọ akéwù Alhaji Àgbà ni wọ́n. táwọn méjì sì ń jẹ́ òkúná gbòǹgbò lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan àwọn afá wọn. àwọn méjì wájú ọmọ lọ́rẹ̀ tímọ́tímọ́ lọ́rẹ̀ dáadáa lọ́rẹ̀ tí gbogbo nǹkan jọ ń pa wọ́n pọ̀. nǹkan dáadáa. bí inú ilé àbúrò àti àgbáyé bá ṣẹ́kù lánàá nílùú lónìí àìní ẹlẹ́yàmẹ̀yà. náà lójú ṣẹ́kù bẹ́ẹ̀. bí ilé bàbá Alágòdì bá ń ṣẹ́kù lónìí àìní ẹlẹ́yàmẹ̀yà.
mo sọ wà bí. bẹ́ẹ̀ni ayé gbọ́ wa gbogbo ayé ń gbọ́ mi báyìí. ayé ń gbọ́ wa. ká lè mọ̀ pé àwọn àna tí wọ́n bí wa yìí wọ́n sọ kan. ṣé ọ̀rọ̀ wo nígbàgbà ká Abdullahi min shaitan rajim ọlọ́ni fakalafa min ba'dihim khalfun adaa'u s-salata wattaba'u shahawat fasawfa yalqawna ghayya. ṣé ìjọba rò ní dàbí ọmọ kọ́mọ fáwọn ẹni ọlọ́run báyìí wallahi ọlọ́run ti ń bọ́ wa ní gbogbo ayé yìí gbogbo àwọn ẹni ọlọ́run gidi tí wọ́n ṣẹ́kù nínú ilé inú wọn mọ̀ bàjẹ́ pẹ̀lú bóòlù àwọn ọmọ kí wò ní ṣe yà yìí. wọ́n fi kíní kan hàn mí mẹ́ta àbá àkàlà àjọ ń gbọ́ ẹ̀rọ ọlọ́run kan ní TikTok káàdì mọ̀ pé ní tọ́kẹ̀ kan rẹ̀ yẹn ọlọ́run ó sì jẹ́jọ́ ọjọ́ ìgbà kìyàmà tí àwọn àgbàlagbà yìí ṣe kalẹ̀ kọ́hún èyí tó jẹ́ wọn lógún jù òun Islam ẹ̀rọ ọlọ́run kan ó challenge ogun ẹ̀yà fà pé ta ló bí ta ni bàbá ànábì ẹ mọ̀ simple question ni wọ́n wá ní kéésì sábìláyò àwọn ìyá ẹni ẹ̀ máa gbọ́lé wọ́n ní àbá tó wá dára lóbi ẹ̀ jáde ní wọ́n fi ẹnu rẹ̀ wíwí kú wí sáà Nabi Muhammad sallallahu alaihi wasallam láwọn ọ̀rọ̀ tí àwọn ọ̀gbọ́dọ̀ wí jáde ẹ̀yà fà wa ẹgbọ́ kí ni èèyàn mélòó ló ti jáde sí ọ̀kan tẹ̀lé àkàn jáde ọyọ bẹ̀rẹ̀ sí ààrẹ mo pe máa àgbàlagbà jọ́ sí máa ń pè ní wọ́n wíyí kú sí Islam ní wíyí kú sí sáwọn àfáà tí wọ́n háì ha ẹ̀yìn àfẹ́sìn ẹgbọ́ kílẹ̀ rí ṣe sí nígbà tí wọ́n ń gé patí káàkiri nílẹ̀ yìí alájà àgbà dìde wọ́n sì gbé wá sí dìde gbogbo ẹni Ọlọ́run nílọrin sì kún wọn lọ́wọ́ gàṣẹ́ tí ń dáná ṣe ní Islam ní pàtí alẹ́ sì kú ó sì dìde padà kílẹ̀ rí ṣe ṣe àfáà kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ni ẹ má tọ́tí mọ́ àwọn ẹni àlẹ́jà lógun lásìkò tí wọn gbogbo yẹn sì gba jíjà gbogbo àdúgbò kọ̀ọ̀kan lé ní lọ́dún dọ̀lọ́tì sẹ́yìn àfáà kò dọ̀lọ́tì. ẹ má bira yín kílẹ̀ rí ṣe sí. lánàá wọn ni ẹ má so igi lórí oyún wọ́n fi ṣe zájú fún àwọn èèyàn ó sì ṣiṣẹ́ ẹ wo iye ọmọ tí wà sí ìwò là ń gbọ́ lónìí tí ń sọ̀rọ̀ nípa pé ẹyẹ fúnra yín lóyún. bẹ́ẹ̀ni ẹsùn ìgẹ́ tó sọyún. bí èèyàn bá wá sí rédíò ó da káfẹ́ àwọn afáwa ó da púpọ̀ ọmọ èèyàn ni àti ẹ̀mẹ́jà torí fẹ́ àwọn afáwa kábi takùtọ̀ lọ́hùn. tọ́lọ́run ló gbọdọ̀ ṣáájú. ẹ̀sìn mẹ́jà bá nítorí ti da lọ́dọ̀ àwọn àgbàlagbà yẹn ẹ̀mẹ́jà bá jẹ́. wọ́n ṣọ̀kan. gbogbo àwọn àgbàlagbà lánàá tí wọn ò bá ṣọ̀kan Islam ní dín tó dì í. bàbá àgbà àgbàjì jóni mi pé bàbá wa Sheikh Sharifu Musa tí wọ́n ti àgbàjì ilẹ̀ tí wọ́n ń bọ̀ láti àgbàjì ní Sudan nígbà tí wọ́n ń bọ̀ wọ́n dé sẹ́yìn bàbá náà jẹ̀lì nígbà tí wọ́n dé sẹ́yìn àtàwọn àtọmọ ìyá wọn Shamada Tijani dúró ní sẹ́yìn Sharifu Musa dúró lọ́rin nígbà tí wọ́n wọ̀ lọ́rin wọ́n pàdé Maulana Sheikh àfàgbà gbogbo lọ́rin Sheikh Alimi ṣéwù wallahu ya'simuka minan nas la tahab daraka wala ta'sha wala hawla wala quwwata illa billahi. wọ́n pàdé ara wọn níta àbùdù ní ọjọba aláàjọ ìjọba ìtumọ̀ yàwọn lọ́rin nígbà tí wọ́n pàdé wọn gẹ́gẹ́ bí wàlíyí Ọlọ́run wọ́n rí ìka eléyìí tí ń bọ̀ láti ibi títí ń bọ̀ nítorí ẹ̀sìn ni ó dé síbi tí wọ́n dé sí mo fòye òun lónìí wọ́n wá fi padà wá dé sàgbàjì wọn ẹ̀wọ̀n dàgbàjì dì lónìí ẹ̀wọ̀n tí ò lè parí náà. bàbá Sheikh Alimi àkọọ́lẹ̀ kékeré wọn wá ń bísí ti bàbá Sheikh Sharifu Musa lágbàjì nínú àwọn Sharifu Musa àwọn ọmọdọ́mọ ní Alhaji àgbà Sheikh Muhammad Qasim tí wọ́n bí Sheikh Habibullah tí wọ́n bí Alhaji àgbà Sheikh Kamaluddin ẹ wo iye wọ́n kúrò nílùú wọn kúrò nítorí Islam ẹ wo babalágége kó lẹ́yìn lọ́kàn lọ́bẹ̀kúta látàbẹ̀kúta wọn dé sí Agége abapọ̀ kági kó láti lẹ́yìn Alhaji àgbà fi wọn ránṣẹ́ sí Ọ̀wọ̀ baba ṣe sọ fún mi láì kó lẹ́yìn wọ́n lọ Ìdọ̀fin wọ́n lọ Ọ̀wọ̀ wọ́n lọ Òṣogbo láti lọ́kàn ẹ̀sìn bẹ́ẹ̀ làwọn àgbàlagbà yìí wọ́n ń tanná gbogbo táwọn ṣe lánàá rẹ̀ kí làwọn ṣe lénìí. sáà tún ṣe ní abáǹbàjẹ́. kí ni àwọn ń ṣe lénìí. àwọn bàbá tá a fi ń sọ yìí wọ́n tún wá wí àwọn èèyàn sí Islam. ṣùgbọ́n mo sọ bí ọba ṣé ọba wọlé bẹ́ẹ̀ wá ni wọ́n ẹ wo iye àwọn tó gba tí bàbá Òkútagidi tí wọ́n wẹ̀ sí Islam. ẹ̀gbọ́n wọn èèyàn mélòó ni wọ́n ti wẹ̀ sí Islam lónìí. àfa bàbá wa gba Sheikh Muhammad Awwal Khidir àfàgbà lọ́lọ́jẹ́ làwọ̀gàjì àfàgbà lọ́lọ́jẹ́ nígbà tí wọ́n ń bọ̀ láti Ìṣẹ́yìn tí wọ́n dé sí ilé àfọ̀jẹ́ ní ọ̀dọ̀ wa lọ́lọ́jẹ́ lókè lọ́hùn Islam ló gbé wọn wọ lọ́lọ́jẹ́ lọ́lọ́jẹ́ àwọn náà ni omi tí wọ́n fi sàlá láti di ẹ̀jẹ̀. La ilaha illallah. Sheikh Khidir ó sì di ẹ̀jẹ̀ àsìkò tí ń lọ yìí 1936 ni ẹ pé ọjọ́ ti lọ àwọn àkọọ́lẹ̀ ẹnu tí wà ní gbọ́n wò bàbá tí èsì sọ wọ́n gbé wọn ní 1866 Ìsìlámù wọ́n wá ní tí wọ́n bá fẹ́ ṣe nǹkan àwọn àná tí wọ́n wà ní àwọn bàbá yìí náà wọ́n wá lọ sọ wọn lóko àwọn ọmọ kí wọ́n máa bí ogé àwọn kìíní wọ́n ní bàbá wa sọ pé kò sí ẹnìkan tí ń sọ lóko nínú àwọn yìí tí ò ní kí n kó tó kù láyé ẹgbẹ́ Ìsìlámù ṣe gbòòrò lọ́jẹ̀ lónìí inú ọlọ́jẹ̀ ni Muhammad Kamaluddin yunifásitì wa inú ilé ìwé tó kúndùn gbogbo Ìlọrin yìí kò sí lè náà Ansar Islam wọ́n dá lọ́jẹ̀ ẹwà Ansar Islam lọ́jẹ̀ Allahu Akbar ẹgbẹ́ Ìsìlámù tí wọ́n kàn lórí hajjagun ẹ̀sìn aṣèwálẹ́sìn ní gbogbo wọn yìí wọ́n fi ẹ̀mí ara kalẹ̀ fún òfin lọ́dọ̀ Ọlọ́run. ìyá àlè fẹ̀mí ara wálẹ̀ lónìí. kàtàkà òfin láwọn tábí propagate tí wọ́n gbé dání à ń bàjẹ́ ni kí gbogbo ayé mò ń sọ gbogbo àwọn àfáà gbogbo tó wá ti lò kákéwù kárántì àtibọ̀tán. kárántì rẹ̀ àtibọ̀tán lágbà. à ń bá sẹ́yìn àwọn àgbàlagbà jẹ́ ni bàbá Sheikh Saduddin Al-Qarawi àfàgbàǹkọ̀rọ̀ táwọn bàbá gbà Al-Qudus Al-Qarawi tí wọ́n tara wọn jáde àìmọye wàhálà ẹ̀sìn làwọn náà sí. bàbá wa gba Sheikh Abdallah Badende ní Badende lọ́nà kílọ̀hún ní padà rántí àdúgbò wọn wọ́n ṣe wàhálà àwọn ogun àwọn yẹn Islam kọ́dà kàrámà kan ṣe lọ́jọ́ táwọn fẹ́ kù láyé tádọ́lù bá gbọ́ sí ẹni bó ṣe mítọ́ ọmọ ni wọ́n ní lọ́jọ́ fẹ́ kù láyé wọ́n sọ fáwọn tí wọ́n fẹ́ wẹ̀ pé ayé má ti wọ́n bá kú o ẹ má ti kí o yóò ta pàkídà wọn mi wọ́n ta wọ́n ta kó torí àyè mọ iye tó jẹ́ òtó àbí táwọn ògbójú bẹ̀rẹ̀ làwọn ìbò dánwò
bàbá alẹ́ máa ìbò dánwò kí lágbá ọlọ́wọ́ wákàlà àwọn ẹni rẹ̀ wọ́n di ẹmọ́ ti kírun wọ́n wá kú wọn wẹ̀ wọ́n gbé wọn síwájú wọ́n wá múra tí wọ́n kírun wọ́n ní wọ́n kàn rí tí àwọn ẹ̀sìn funfun tí wọ́n bọ̀ ní wọ́n ti ń dé wọ́n kàn tó sí sáfù wájú ìtọ́lá tí ó kàn bọ́ síwájú Allahu Akbar yẹn ti kírun sí wọn lánàá wọ́n kírun òun tán ni àwọn lọ wọ́n ní wọ́n kàn rí wọn wà ní. Allahu Akbar. bàbá wa di pé mo lọ máa ní ọlọ́run ti bàbá wa al-imam ọ̀nà tí ń bọ̀ láti ìtajú tọ́lọ jáde sọ́jà gbọ́ padà àwọn ti gbàgbé ọkọ̀ àdúgbò wọn ni mọ́sálásí ńlá tí ń bẹ̀ bàbá imam inú àwọn àrọ́mọdọ́mọ bàbá Sheikh Abdallah Badinde ni wọn ẹgbẹ́ sẹ́tì bàbá Sheikh Amadu láì fàgbà ṣe ẹgbẹ́ sẹ́tà ṣe. àwọn àwọn ìjọ́nà tí wọ́n ti wọ́n ṣe ká àwọn àrọ́mọdọ́mọ mi ń bọ̀ wá àwọn àrọ́mọdọ́mọ wa ń bọ̀ wá gbogbo wa lẹ́nu àtẹ̀yìntẹ́ jáfa wa àtàkà ìjọmọ kéwu à ń já àrọ́mọdọ́mọ fáwọn wọ̀nyí ṣé ní tí wọ́n ṣe làwọn ń ṣe yìí ẹja bìrà wa léèrè ṣé báwọn ṣe ṣe tábí láti bọ̀tọ̀ dáadáa tí wọ́n fi sẹ́kù ṣé bẹ́ẹ̀ làwọn ń ṣe yìí ẹja bìrà wa léèrè wọ́n fi àǹfóṣekùn afalẹ̀ àtòbùsẹ̀. òkùnkùn ní kòkó nínú wọn mọ̀nú àwọn ìyá lánàá láwọn ìyá lánàá wà níyà ọlọ́run ibi tí wọ́n ti ń wo ewédú náà wọ́n ti kéde Hasan Hussein Hasan Hussein àwọn ọ̀sán ìwọ̀sẹ̀ ẹni wọ́n sì ń wo ewédú ibi tí wọ́n ti ń fọ́nmọ́ lọ́wọ́ ní fọ́nmọ́ lọ́yàn ìgbàlẹ̀ lórí ìpàdé ìdàlẹ́ ìhàyàt kí ni ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ìyá lónìí kí lẹ́yìn sí ṣe ìwé TikTok ìyẹn ti dira ìṣẹ̀sìn ẹ̀ mọ̀ sí náà báyà kan bẹ́ẹ̀ tún jójú ẹ̀sìn lọ́wọ́ sí ẹ̀ tàn fóònù ẹ̀ gbogbo lọ ẹ̀ máa wá yọ ìdí ẹ̀ máa yọ ọyàn sí ojú gbogbo ayé wọ́n máa wá wọ ọyàn yín níjọ́ tẹ́ ẹ bá bí àfáàgbà nílùú bí ìwà àwọn àgbà lónìí ọ̀hún ìwà alájà àgbà ìwà alájà alágége wọn níjọ́ tẹ́ ẹ bá bí irú wọn tí wọ́n bá gbé fọ́tò yín fídíò yín sí sáwọn àwọn ọmọ yín pé wo màmá rẹ ní yọ̀dí inú àwọn ọmọ wọn dùn ní àbí wọ́n ṣe pé fún yín. ẹja bìrà wa léèrè nítorí àkókò ọmọ àfáà bẹ́ẹ̀ ẹ̀wọ́ àfáà bẹ́ẹ̀ ọmọ mùsùlùmí gidi bẹ́ẹ̀ àwọn gbàgbọ́ mùsùlùmí bẹ́ẹ̀ ọmọ obìnrin lọ́wọ́ iná sànà bọ́ọ̀ bá lè sọmọ lọ Ìlọrin sànà gbé ìwọ́n tó gbọ́dọ̀ mùsùlùmí sànà ṣé jẹ́ àwọn ìyá wa nílẹ̀ àwọn olóyìn tí wọ́n bí àwọn ọlọ́run lọ́mọ tí wọ́n ṣe tẹ́rẹ̀.